Ìwé ìyìnrere ti Jòhánù orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 17 títí fún 50. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ṣùgbọ́n bí Jésù dẹ̀ ti ṣe iṣẹ́ àmì àtúnṣe ìyanu rí ibùsùn lójú wọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọn kọ́ náà ti gbàgbọ́ kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà kò lè ṣẹ. ìyẹn ló ń wé ọ̀fọ̀ Ọlọ́run Olódùmarè láàláyẹ̀ká rẹ̀ ti gba ìwàásù ẹni gbọ́ àti lè ṣe àti fún òkà Ọlọ́run Olódùmarè hàn. Júdà náà ránṣẹ́ náà gbàgbọ́ nítorí ọ̀fọ̀ wòlíì Àìsáyà ìyẹn ti sásọ tẹ́lẹ̀ ọ̀fọ̀ ó ti bùfọ̀jú lù wọ́n ó dẹ̀ ti sí àyà wọn lé. Júdà ọ̀fọ̀ kan má bàa fojú wọn ríran àti ọ̀fọ̀ kan má bàa fu ọkàn wọn mú. Júdà kan má bàa ronú kúwàdà. Júdà kémi má bàa mú okùnrùn wọn kó lọ́kọ́ àsọtẹ́lẹ̀ yìí láti tẹrun wòlíì Àìsáyà wí. Nítorí ọ̀fọ̀ ti rí ògo Ọlọ́run Olódùmarè ó dẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀ jalẹ̀. Síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn àgbààgbà wọn gbà Jésù gbọ́ pẹ̀lú. Ṣùgbọ́n nítorí àwọn Farisí wọn kọ̀ náà ti jẹ́wọ́ rẹ̀. Júdà kan má bàa yọ wọn fódà ó nínú sinagogu. Nítorí ọ̀fọ̀ wọn fẹ́ràn òyìn ó níyanjú òyìn Ọlọ́run Olódùmarè lọ. Jésù ìkígbe ọ̀fọ̀ ọ̀nìkanírè bá gbà mí gbọ́ èè ṣe mi rùn gbàgbọ́ ṣùgbọ́n ọ̀nìrè ràn mí nuṣẹ́. ọ̀nìkanírè bá dẹ́rì mi òyìn rí ọ̀nìrè ràn mí èmi rú mọ́lẹ̀ rè bá ṣáyé kí ọ̀nìkanírè bá gbà mí gbọ́ ó má bá wà nínú òkùnkùn kí ọ̀nìkanírè bá dẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ mi ó dẹ́kọ̀ náà ti pa wọn mọ́ èè ṣe mi rè má ṣùdàjọ́ rẹ̀ nítorí ọ̀fọ̀ èmi và náà tún ṣùdàjọ́ ayé èè ṣí náà ti gba ayé là ọ̀nìkanírè bá kọ̀ mí ó dẹ́kọ̀ náà ti gba ọ̀rọ̀ rẹ̀ mi ó nẹ́ ọ̀nà kan rè ṣùdàjọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mo ti sọ jalẹ̀ òun náà rè má ṣùdàjọ́ rẹ̀ núgbẹ̀yìn ọjọ́ nítorí ọ̀fọ̀ èmi dá ọ̀rọ̀ sọ kíka mi ṣùgbọ́n bá mi rè ràn mí òun rè ti fu aṣẹ mi òun yẹn irun rè mi ń wí àti rè mi má wí èmi dẹ́ mú ọ̀fọ̀ wúyẹ àìnípẹ̀kun rí òfin rẹ̀ Júdà náà orunkunrun rìn bá dẹ́ ń wí gẹ́gẹ́ bí bàbá ti wí mí bá gẹ̀lẹ́rìn mò ń wí Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.